o mẹ́tàlá ni ọ̀gbọ́dọ̀ fi ọ́ lẹ̀. 13 things must not leave you. Tó bá ti fèèyàn lẹ̀, You leave someone. ayé ènìyàn ti bàjẹ́. The person's life is destroyed. O mẹ́tàlá ni 13 ọ̀gbọ́dọ̀ kú. things must not Tó die. bá ti kú láyé èèyàn, If they die in someone's ayé life, ènìyàn ti the person's bàjẹ́. life is destroyed. O mẹ́tàlá 13 things. o lè yàn ọ̀gbọ́dọ̀ sọnù. Somebody must not lose. Béèyàn bá ti sọnù, Once they are ayé lost, rẹ̀ ti The bàjẹ́. person's life is destroyed. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti sọ You rere that nù. you've lost good things. Àṣẹjáde sí Authority yín locate you. lórúkọ In the name of Jesus. Jésù. Ẹ gba ire Receive yẹn your padà. Amen. 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 Ohun àkọ́kọ́, The first thing ó ní ẹ̀mí Ọlọ́run is the Spirit of God. kò gbọ́dọ̀ fi ọ́ lẹ̀ It o. must not leave you. Kò gbọ́dọ̀ fi ọ́ lẹ̀ It o. must not leave you. Tí ẹ̀mí Ọlọ́run bá ti fi If the yàn Spirit lẹ̀, of God leaves someone, wàhálà ti dé. then Ẹ̀mí Ọlọ́run fi Sọ́ọ̀lù the sílẹ̀. Spirit of God left Saul. 1 Samuel 15. 1 Samuel chapter 15. Ngbò di 16. Samuel àbí Dáfídì gba David the throne. ẹ̀mí tó fi Sọ́ọ̀lù lẹ̀. Receive Nígbò the di left Saul. 17. 17. Ogun tí ń ba Sọ́ọ̀lù lẹ́rù Dáfídì ṣẹ́gun ẹ̀. The battle that Saul was Ó fighting of David gbọ́dọ̀ gbà conquered kẹ́mi it. mímọ́ You sọnù. must not allow Holy Spirit Nígbà to tí leave you. wàhálà dìde sí Dáfídì, When David was in ó tí problem, Dáfídì ń kígbe ni What pé David was shouting, Olúwa "Oh Lord, má gba take ẹ̀mí not rẹ lọ. your spirit away Nígbà from tó me." dé 1 Samuel 1 Samuel chapter 16 verse chapter 14 verse yẹn 14. tó ó ń gba ẹ̀mí padà. You receive the Ó sì mọ̀ spirit pé bẹ́ẹ̀ ni and Ọlọ́run the bá rest. lọ lára The èèyàn. Spirit of God is someone. Wàhálà It's dé. your problem. Gbogbo ẹ̀yin tí wọ́n ti You ká that ẹ̀mí mímọ́ they've kúrò taken away lára Holy yín. Spirit out of Tàbí your life. Olúwa fi Sọ́ọ̀lù ẹ̀mí sílẹ̀. Olúwa fi Sọ́ọ̀lù sílẹ̀. Ẹ̀mí búburú 1 Samuel 16 láti 14 yẹn. From 14. Ẹ̀mí búburú ọjọ́ tẹ̀mí Ọlọ́run bá The fi day the yàn Spirit of God leaves lẹ̀. someone, Bí kò máa the ṣàìsàn, person may fall sick. bí kò máa so jẹ The gbèsè, person may be in debt. bí kò máa wo onírúurú, The person may be not bí sickness. kò máa dáwọ́lé The nǹkan kò máa person may not bàjẹ́. succeed. Torí ẹ̀mí Ọlọ́run Because ti the ń Spirit of gáìdì rẹ̀ God sí that is lára ẹ̀ guiding someone in mọ́. him. Kò gbọ́dọ̀ fi ọ́ It must lẹ̀. not leave you. Gbogbo ẹ̀yin You tẹ́ ẹ ti tọwọ́ bu ẹ̀ṣẹ̀ that kan you venture into tí this ẹ̀mí Ọlọ́run ti that made lọ. the Spirit of God to leave you. Mo gbàdúrà I fún pray yín, for you. ẹ̀mí The Ọlọ́run Spirit of God. ó padà sí ayé. Amen. Amen. Ògo Glory kò gbọ́dọ̀ fi ọ́ lẹ̀. must not leave you. Ògo Glory kò gbọ́dọ̀ dòkú o. must not die. Ògo ò gbọ́dọ̀ Glory dòkú must o. not be dead. A gba ògo lọ́wọ́ Mánásè. Manasseh A gbé fún it Éfrámù. was given to Ephraim. Éfrámù ọmọ Ephraim ògo lò. not his glory. Ògo sì ń bẹ nínú glory Éfrámù. was inside of it. Ògo sì di ẹyẹ And nínú glory ẹ̀. became a bird in him. Ògo sì wù ìyẹ́. And was growing wings. Ìyẹ́ sì dàgbà bí ẹyẹ àṣá. And he was like a Ọdẹ owl. fò jáde látòrí rẹ̀. fly Ọdẹ fò down. lọ. Ọdẹ ní bọ́ bá ṣe ti Éfrámù. That of Ephraim. Ògo rẹ̀ His glory yóò fò lọ bí will fly ẹyẹ. out like a bird. Your glory is Ògo your rẹ̀, name. òun lorúkọ rẹ̀. Your glory Ògo rẹ̀. bó ṣe ti Éfrámù. Ògo wọn yóò fò lọ bí Ó sí àníyẹn. orí kẹsàn-án. Orí Ó kẹsàn-án. sì chapter 9. Ọ̀sẹ̀ kọkànlá. Ògo Éfrámù The fò glory lọ of bí Israel flew away like a ẹyẹ. bird. Ó dàgbà lára rẹ̀ tó fi lọ. Láti ìgbà láti ibi tá a ti bí. Láti inú. Àti láti inú. Right from the womb and from his place of birth. Àti láti ìlóyún rẹ̀ lógo ti sọ. And right from when he was in the Ogun ò first glory. gbọ́dọ̀ sà. Glory Wòmísà. Your glory is your name. Ògo rẹ̀ lorúkọ Your rẹ̀. glory is your honor. Ògo rẹ̀ ní iyì rẹ̀. Your glory. Ògo rẹ̀. Ògo rẹ̀ is your age. Òní ọjọ́ Ògo orí láyé rẹ̀. ń bọ̀wọ̀ fún. What people honor is Ọbàjọ́ glory. 10 years. If Kò you honor sápọ̀lẹ́ yes, bẹ́ni tí ò there is lógo. no honor for whoever has Ògo glory. ọ̀gbọ́dọ̀ That dòkú. glory. Glory must You not die. must maintain your glory. O gbọ́dọ̀ Wọ́n máa ń maintain pa glory. ògo You mọ́. have to safeguard your Wọ́n glory. máa ń maintain You have to yẹn. maintain it. Wọ́n máa ń polish You have to yẹn. polish your glory. Wọ́n máa ń secure You rẹ̀. have to secure Wọ́n it. máa ń guide You have to yẹn. safeguard it. Wòmísà. Look at me, sir. Wọ́n máa ń renovate You have to yẹn. renovate Wọ́n it. tó ń ṣe kò You have to gbọ́dọ̀ renovate gbó. it. It must not be old. Ògo Glory. tó bá fìyàn lẹ̀. If you leave someone, Ayé ènìyàn the person will be bàjẹ́. destroyed. Torí ògo la fi ń dún pé Ọlọ́run ní This one, Ọlọ́run. God is Àwọn God's ọ̀run glory. sọ̀rọ̀ ògo Heaven Olúwa. declares the glory Psalm of God. 19 lọ ṣàlàyé Psalm pé 19 explain it ẹ better. máa pè ní Olúwa. That call him the Wọ́n ní Lord. kí ló dé? They said Wọ́n ní what? torí They said ògbómọ̀gbò jù. he is Wọ́n the láàrin glorious níta o. being. Ó ní ṣe bí ọ̀run sọ̀rọ̀ rẹ̀. Heaven declares Wọ́n láwọn his ọ̀run glory. sọ̀rọ̀ rẹ̀. Heaven Ó ní kí ló jẹ́ àdógò rẹ̀ mọ̀. Why do you Ó lọ furufú ló fi sẹ́ ẹ̀ hàn. Wọ́n ní kí ló kíni tó ṣe gan. Ó ní ọjọ́ dé ọjọ́ ń fọ̀. Wọ́n ní kí ló tún tẹ̀lé. Ó ní òru dé òru fi mà. Kò sí ohun kan tàbí èdè kan níbi tá a gbọ́ ìró wọn. Jẹ́ ìsàlàyé ògo fún ọ. Jẹ́ ìsàlàyé ògo fún ọ. Sórí a ní òkìkí, We have a faith. ní ògo, There is glory a ní iṣẹ́. and word. Iṣẹ́ ènìyàn Someone's work. olóbí ògo It's all given ènìyàn. Bí to ògo someone's bá glory. ti darapọ̀ mọ́ If glory is just someone's iṣẹ́, work, tókìkí bá and tẹ̀lé, when it becomes ayé yóò popular, dìde. the Tó bá jẹ́ pé òkìkí ló kọ́kọ́ But if it is dìde, popular, ẹnìyẹn ò ní lówó. such a person will be famous or will not be rich. Ẹ máa gbọ́ pọ́nrẹ́ You'll be káàkiri, hearing him kò bá yé raining tí all gbé over the yọ wọ́ world. sí jù. But the last Torí time is so òkìkí lọ ṣáájú bad kìí because fame
Let not glory. Ògo ò gbọ́dọ̀ fi ọ́ lẹ̀. Glory must not leave you. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ṣàṣìṣe You kan. that you made a given mistake. Tí ògo ti lọ. That make glory to depart from Àkọ́ you. wípé It is written. ògo ilé ìkẹyìn The latter yóò glory pọ̀ ju ti shall be better ṣáájú than the lọ. former. Yes. Mo sọ tẹ́lẹ̀ I prophesy. nílọ́pọ̀ àádọ́rin méje. In the name of Jesus. Ògo padà sára ayé. Olú ọmọ tó lọ́kùnrin 20 lògo wọn ti gbogbo wọn. Look at that that says. Àwọn ọkùnrin 20 yẹn ní ìsìn. Àwọn náà máa wáyàwó nú ayé. Adáfẹ́yàwó táwọn ó di liability léyàwó And after lórí. marrying that woman, they become Ẹ̀bùn gift. ẹ̀bùn ènìyàn A man's gift kò gbọ́dọ̀ dòkú o. must not die. Torí ẹ̀bùn tí wọ́n fà lù. The gift you don't know. Ẹlòmíì lẹ́bùn orin. Some have Inú gift of kíchìnì tí máa She's singing in the kọrin. kitchen. Ọpẹ́ ló ń jẹ rẹ̀. Oh. Irú ẹ̀bà lọ́wọ́ ni o. Ọpẹ́ ló ń jẹ rẹ̀. Èjẹ̀bà èjẹ̀ kọ́kọ́rẹ́ o. Ọpẹ́ ló ń jẹ rẹ̀. Ọlọ́run rẹ̀ bí àti bọ́ pẹ́ bàjẹ́ tẹ́lẹ̀ náà ìwọ náà ló lè bà rẹ̀. Máa dàjẹ́. Tó kíchìn lẹ́lòmíì ti ń lò. Some people are using in the kitchen. Ẹ̀bùn ènìyàn ni ó la ọ̀nà fún. Ẹ̀bùn ènìyàn o ní òmù débi gíga. Ẹ̀bùn ènìyàn o ní òmù jókòó pẹ̀lú ọba aládé. Ẹ̀yin kan ní ẹ̀bùn tẹ́lẹ̀ ẹlẹ́bùn ẹ̀mí mímọ́ ẹ máa ń ríran ẹ̀rí mọ́. Ẹ̀yin kan lẹ́bùn àdúrà ẹ̀ẹ́ni mọ́. Ẹ̀yin kan lẹ́bùn fèdèfọ̀ ẹ̀ẹ́ni mọ́. Ẹ̀yin kan lẹ́bùn àlá ẹ̀ẹ́ni mọ́. Àlá lásán ni Joseph rọ. Àlá lásán ni Daniel rọ. Ẹ̀bùn yìí ló gbé wọn dìde. Ọba mẹ́ta ni Daniel lò. Ọba mẹ́ta ni Joseph lò. So àlá ni wọ́n rọ́ sà. Ẹ̀bùn wọn nìyẹn sà. Bẹ́ẹ̀ ló bí ní ìsìn bí kọ́mọ lálàá pé igi àdán fọ́ sórí igi ọ̀pẹ. Mo wá rí igi ọ̀pẹ tó dúró lórí igi máńgò. Mo wá ní káì. Ó ní kí ló dé mọ́lẹ́mì náà ni. Gbogbo eléyìí tọ̀ntọ̀n jákujàku nù. Àlá ẹ̀bùn rí ọ̀gbọ́dọ̀ kú. Bẹ́ẹ̀ ni sà ẹ̀bùn Samuel 16:17 di màrúwà kàbàrúwà. Nígbà tí ẹ̀mí búburú bà lé Sọ́ọ̀lù wọ́n ń wá ẹni tí ọkùnrin wọ́n mọ̀ pé bí abárẹ́ni tó lè mọ jìtá play ẹ̀mí búburú lè kú o. Wọ́n wá ní ẹnìkan bẹ nílé Jésù ó gùdù ní jìtá wọ́n wí fún pé jọ. Bẹ́ẹ̀ni Sọ́ọ̀lù wí fún ọ pé ẹ bá mi wá ọkùnrin kan tó máa tẹ orin dájú ẹ mú tọ̀ mi wá. Wọ́n sì lọ gbé Dáfídì wá ọkùnrin kan bẹ nílé Jésè kan eléyìí tó ní ẹ̀bùn ọmọọṣẹ́ orin ọjẹ́ni tó lágbára àtológun àtẹni tó ní ọgbọ́n ọ̀rọ̀ sísọ àti arẹwà sẹ́ẹ̀rí ẹ̀bùn tí ń bẹ lára rẹ̀ báyìí Ọlọ́run sì wà pẹ̀lú rẹ̀ sórí mẹ́ta nílé ayé wọ́n gbọ́dọ̀ nílò rẹ níbìkan ẹnìkan gbọ́dọ̀ rí ọ gbọ́dọ̀ wà lóde tó bá ti wà lóde wọ́n máa dá ọ padà. They will send you back. Nígbà wọ́n gbé Dáfídì dé. When they brought David. ní Sọ́ọ̀lù bá ń ṣe ní bá ń wálé bá ń fọ́ wálé bó ti di ọba. Dáfídì bá gbé jìtá. With like unto thee, O Lord, who is like unto thee, O Lord, among the gods, who is like thee, glorious in holiness and fearful in praise. Bẹ́ẹ̀ni kó tó kọ̀ yẹn tán. Before he finished that, ó tún gbé jìtá yẹn wọ́n. I will never be ungrateful to you, Baba. I will never be ungrateful to you, Lord. When I think about my past, you, I will never be ungrateful to you, Lord. Ọjọ́ tó kèmí nìkan nù gbó tí àwọn ẹranko yọjú sí mi. I will never be ungrateful to you, Lord. Especially àfin tó mú mi dé. I will never be ungrateful to you, Lord. Automatically ọba tí màá gbà lọ́wọ́ Sọ́ọ̀lù yìí o. I will never be ungrateful to you, Lord. Ẹ̀mí bá wálẹ̀ lára Sọ́ọ̀lù. And he's speaking that. So automatically o ní ọgbàjọba. He will dethrone him. Especially o ti dá àfin. Especially he was already in the palace. Past yẹn níbi ó wà tẹ́lẹ̀. He passed away just before. Ẹ̀bùn bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn gbogbo ẹ̀yin tí ẹ̀bùn sọnù lára yín ẹ̀nàwó yín sókè màsálì kàrúàdà ẹ̀bùn tó sọnù lára rẹ̀ mo bẹ̀ Ọlọ́run àwọn àpọ́sítélì ó dá ẹ̀bùn yẹn padà sí ọ̀la mo wí lẹ́ẹ̀kejì ẹ̀bùn tó sọnù lára rẹ̀ lórúkọ Jésù Olúwa dá ẹ̀bùn yẹn.
mo sọ lẹ́ẹ̀kẹta ẹ̀bùn tó sọnù lára rẹ lórúkọ Jésù Olúwa dẹ́kun. Dogo. Have your sins. Ẹlẹ́kẹrin tí o gbọ́dọ̀ sọnù lára rẹ o ní agbára Ọlọ́run. Is the power of God. O la fi ṣèdìdí rẹ. That is what God used to. You must not lose the power of God. O gbọ́dọ̀ sọ agbára Ọlọ́run nù. You must not lose it. O gbọ́dọ̀ sọ nù. O sì gbọ́dọ̀ gbàgbé ẹ̀. And you must not forget it. You must not forget it. O gbọ́dọ̀ gbàgbé ẹ̀ o gbọ́dọ̀ rí bí ìgbà tí o jẹ nǹkan. You must not see it as if it's no important. The power. Agbára. Onídàájọ́ orí kẹrìndínlógún. Ẹsẹ̀ 19 agbára sọnù lára Samson. Wọ́n kígbe pé Samsoni àwọn ọ̀tá dé dìde ó ní èmi ó dìde bíi ti ṣáájú máa lọ jáde lọ bá wọn máa pa wọn ó kò sì mọ̀ pé agbára ti lọ. Òun gba àwọn pèrèsì dé Samsoni. Ó jí lójú oorun. Kí ló wá wí o? Máa jáde bí ìgbà ṣáájú. Máa ń gbára mi. Òun kò mọ̀ pé agbára ti kúrò lára o. Bágbára bá ti kúrò lára èèyàn. Kò ní lè ṣe bí ti ṣáájú mọ́. Kò ní lè pàfọ́ọ̀mù. Ìdí tó fi gbọ́dọ̀ gáìdì agbára rẹ nìyẹn. Wo agbèrè kò lè jẹ́ ọ lágbára. Ọ̀mùtí kì í gba agbára sa ẹni alágbèrè ò lè gba agbára ọ̀mùtí kò lè ṣe agbára Ọlọ́run àwọn ìwà oníbínú kò lè gba agbára Ọlọ́run alárànkàn kò lè gba agbára Ọlọ́run alágídí ò lè gba agbára Ọlọ́run torí àwọn nǹkan yìí tó o bá ti ní agbára Samsoni kú pẹ̀lú ọ̀tá rẹ̀ ní. Ẹnáwó yín wájú. Mo rán àṣẹ sí ọ. Agbára Olódùmarè. Ta ló sàmì? Lórúkọ Jésù. Agbára yẹn bọ́dún ayé rẹ̀. Ẹlẹ́ẹ̀karùn-ún. The fifth. Ọmọ ológo. A glorious child. Kò gbọ́dọ̀ sọnù o. Must not be lost. That is why tí mo fi sọ pé there are some things you must know. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan mẹ́tò gbọ́dọ̀ mọ̀. Ohun bíi mẹ́sàn-án kan lọ gbọ́dọ̀ mọ̀. They are up to 9. Tó gbọ́dọ̀ mọ̀. 9 things that you must know. O gbọ́dọ̀ mọ̀ Jésù. You must know Jesus. Ohun àkọ́kọ́ nìyẹn. That's the first thing. O gbọ́dọ̀ mọ̀ irú ẹni tó jẹ́. The kind of person that you are. Irú ẹni tó jẹ́. Ohun èkejì nìyẹn. That's the second thing. O gbọ́dọ̀ mọ̀ ọ̀tá rẹ. You must know your enemy. You must know your enemy. O gbọ́dọ̀ mọ̀ ọ̀tá rẹ o. O gbọ́dọ̀ mọ̀ ìpìlẹ̀ rẹ. You must know your foundation. You must know your foundation. O gbọ́dọ̀ mọ̀ ìpìlẹ̀ rẹ. O gbọ́dọ̀ mọ̀ agbègbè tó ń gbé. You must know your environment. O di márùn-ún àbí. Make it 5 right. O gbọ́dọ̀ mọ̀ ntọ́ wáyé wá sí. You must know what you're here to do in this world. Kì í ṣe pé gbogbo sẹ́nà ni. It is not every work O gbọ́dọ̀ mọ̀ kí ni mo wáyé wá sí. This is what to do. Màrúwà kàfà ẹlẹ́ẹ̀kẹjọ. O gbọ́dọ̀ mọ̀ ọmọ rẹ. You must know your children. Ẹlòmíì ọ̀dọ́ ọmọ rẹ̀ mọ̀. Some people don't know their children. Ẹlòmíì ọmọ ọmọ rẹ̀. Ní kàn bọ́ ọmọ rẹ̀ gbé ni. They are just their children. Ẹlẹ́ẹ̀kẹsàn-án o gbọ́dọ̀ mọ̀ ìgbà rẹ. You must know your season. Wọ́n sọ fún Jésù sọ fún ọ pé àkókò mi ò tí ì tó. It is not yet my time. You must know your season. O gbọ́dọ̀ mọ̀ ìgbà rẹ. O gbọ́dọ̀ mọ̀ ìgbà rẹ. You must know your season. O gbọ́dọ̀ mọ̀ àìlera rẹ. You must know your weakness. Ibi tó wíìkì sí. Your weak point. O gbọ́dọ̀ mọ̀. You must know it. Ibi tó wíìkì sí rè. O gbọ́dọ̀ kíyèsí bẹ́ẹ̀ dáadáa. You must take care of it quite well. O gbọ́dọ̀ mọ̀ èèwọ̀ rẹ. You must know your poison. Ẹlẹ́ẹ̀kọkànlá nìyẹn. That's the 11th. Tó o bá ti mọ̀ àwọn mọ́kànlá yẹn. You don't know all these 11 things. To believe ó máa difficult. It may be difficult. Ọmọ ológun ò gbọ́dọ̀ sọnù. You must not lose your glorious child. Ọmọ ológun ò gbọ́dọ̀ Glorious child, you must not be lost. Genesis 38:32. Wọ́n fi aṣọ Joseph ránṣẹ́. They sent their clothes. Jacob wípé Jacob said, ẹ̀mí òun ti jáde lára òun tó máa fi wọ bójì òun dàbí òkú. Ọjọ́ tí wọ́n mú Joseph kúrò lára Jacob ọjọ́ yẹn ni Bíbélì ò kọ ìtàn Jacob mọ́ abẹ́gbọ́n kankan gba Jacob mọ́ Bíbélì ò sọ nípa ẹ̀ mọ́ torí wọ́n ti mú ọmọ ológun kúrò lára ìtàn Joseph ló kù tí Bíbélì sọ ọjọ́ wọn rí padà yálà àrí Joseph padà ọjọ́ yẹn ni Bíbélì tó sọ nípa Jacob padà torí ọmọ ológo ti lọ wá wò mí àwọn àgbàlagbà máa ń kọ̀wé pé ẹni ibi tí pamọ́ rẹ̀ léèwẹ̀ èmi wá yí padà pé abiyamọ tí pamọ́ rẹ̀ léèwẹ̀ wò mí ojú tìyẹ́ lápárò òfin ríran àwọn tí ń bọ́ gbé ọmọ wọn mọ̀rú ọmọ tọ́mọ rẹ̀ jẹ́ àwọn tó ẹjọ́ ń tọ́ ọmọ pọ̀ wọ́n mọ̀rú ọmọ tọ́mọ rẹ̀ jẹ́ ibi ẹlòmíì fọmọ sí ibi wọ́n ti ń jẹ ògùn ọmọ ni ọmọ ológo rẹ̀ bá lọ ọ̀làlẹ́ o. You have good old age. That
That is where you must know your children. O gbọ́dọ̀ dá àwọn ọmọ rẹ mọ̀. O gbọ́dọ̀ dán ọmọ rẹ mọ̀. You must know your Wọ́n á máa ní ọmọ ológo náà. They can torment the glorious child. Things will be so hard. Tẹ́ẹ̀mọ̀ sọ pé I will say tí ẹnìkan yìí ló le. his own is different. Táwọn àbúrò rẹ̀ ò lè tó báyìí. Àmọ́ bí tí ẹsẹ̀ wá rí báyìí. Toró ní ògo ni. It's because it's glorious. Toró ní ògo ni. Ẹ máa gbàdúrà fún. Ìgbà tí ó bá dìde yóò dàbí àlá. Ọmọ ológo rẹ̀ náwó wájú lórúkọ Jésù kò ní sọnù. Ẹlẹ́gẹ̀fà iṣẹ́ ènìyàn kò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ sọnù. Tí ọ̀tá bá fẹ́ bá yẹn jà pílátífọ́ọ̀mù sẹ́ni ó gbà wá. Tí Ọlọ́run bá fẹ́ gbé yẹn ga pílátífọ́ọ̀mù sẹ́ni Ọlọ́run gbà wá. Deuteronomy 28:1-14 ó rí pé iṣẹ́ l'Olúwa súre fún. Iṣẹ́ ẹ̀rí ò gbọ́dọ̀ sọnù. Iṣẹ́ ẹ̀rí ò gbọ́dọ̀ dòkú. Torí ọ̀nà pílátífọ́ọ̀mù kan tó tí ọ̀tá Ọlọ́run lónìí. Ọlọ́run bá fẹ́ gbé ọ̀gá pílátífọ́ọ̀mù sẹ́ni ni ó lò. Bọ́tà bá fẹ́ bínú pílátífọ́ọ̀mù sẹ́ni ó lò. Iṣẹ́ rẹ̀ wò mí sà èèyàn mẹ́wàá ní gbèsè fún ọ tẹ́lẹ̀ ọjọ́ tẹ́nìkan kú ò tó kù mẹ́sàn-án kú ò lé lọ́jọ́ mẹ́ta àbíjọ́ méje lórí òkè kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lómi bẹ́ẹ̀ tó kú ò eléyìí ò tó nǹkan kò tó nǹkan kò tó nǹkan fìlà kẹ́nìkan kù pẹ̀ kí tọ́ ọ̀bà sọ́ra wọ́n ń gbà wọ́n díẹ̀díẹ̀ ní yẹra kú ò nílé lọ́wọ́ gbọ́ àdúrà lọ iṣẹ́ rẹ ìlàyé rẹ o iṣẹ́ rẹ o làgà rẹ iṣẹ́ rẹ ó làpọ́nlé rẹ iṣẹ́ rẹ ó nìgbéga rẹ iṣẹ́ rẹ ó láyé fi dá ọmọ ó rí Pétérù ni ó rí Pétérù inú Lúùkù orí 5 ẹsẹ̀ 3 ó gbí gbogbo òru ó fi rìn kò mú kankan torí wọ́n sọ sẹ́ rẹ̀ dòkú ẹ̀nàwó yókè gbogbo ṣẹ́ tó dòkú báyìí l'Olúwa sọ lórúkọ Jésù iṣẹ́ yín jí dìde padà. Iṣẹ́ yín jí dìde padà. Ṣá lè tẹ̀síwájú mẹ́ba. Should we continue? Ṣá lè tẹ̀síwájú. Àbí ká dúró ń bẹ̀ o. Ká parí ẹ̀. Ipò. Your position. Ipò. Your position. O gbọ́dọ̀ sọ ipò nù. You must not lose your position.